Seyi Makinde with innocent face ṣùgbọ́n ó lágídí ọkàn ó dẹ̀ ó ní rigid mind. Ó yẹ kí n ti sọ̀rọ̀ lórí àwọn ọmọ tí wọ́n jí kó ní Ọ̀yọ́ state láti bí ọlọ́jọ́ mélòó kan ṣùgbọ́n àwọn ibo ni ọ̀rọ̀ náà fẹ́ wó sí àti pé báwo ni Ọ̀yọ́ state insecurity ṣe fẹ́ lọ. Ẹni tí tẹ́ bá ń wo Seyi Makinde lójú ẹ máa wò pé èèyàn kan tó gentle ni Seyi Makinde. Seyi Makinde ò gentle o, ó lágídí inú ó dẹ̀ lágídí ọkàn, ó ní rigid mind. Ṣé rí tí èèyàn bá dẹ̀ ti lágídí ọkàn jù àti ṣàṣeyọrí irú ẹni bẹ́ẹ̀ ó le, torí pé kò ní máa gbọ́ ìmọ̀ràn ẹlòmíì. Mẹ́ta lẹ̀dá, odidi èèyàn ń bẹ, ààbò èèyàn ń bẹ, ẹni tí kìí sodidi tí kìí sáàbò èèyàn ń bẹ. A ní rọ́jùl, a nísfù rọ́jùl, ẹni tí kìí ṣe nísfù tí kìí tún ṣe rọ́jùlù ń bẹ. Ṣé ẹ rí Seyi Makinde tẹ̀ ń wò yẹn? Àwọn èèyàn méjì ni mo fẹ́ sọ̀rọ̀ wọn nírọ̀lẹ́ yìí tó jẹ́ pé mi lérò pé wọ́n fẹ́ràn ilẹ̀ Yorùbá. Àwọn èèyàn méjì ni mo fẹ́ sọ̀rọ̀ lórí wọn, Seyi Makinde àti ìbá Gani Adams. Àwọn méjèèjì mo fẹ́ sọ̀rọ̀ nípa wọn. But Seyi Makinde ni number one, torí pé a gbọ́dọ̀ fi ìyàn jóyè àwòdì kọ́mọ lè gbádìyẹ. Kí ló jóyè fún? Nígbà tó ọmọ pé ò lè gbádìyẹ, kí ni tó jóyè lé lórí? Tá a bá dẹ̀ ní ká fi wèrè lẹ̀ kó sí òkú ìyá rẹ̀ bó bá ṣe fẹ́, ó lè sún jẹ o, wèrè máa sún jẹ o, á sun òkú ìyá rẹ̀ jẹ o, ó lè jù sínú odò, ó lè jù sínú odò, ó lè jù sígbó. Ṣùgbọ́n àwọn tí bá ń bẹ láyìíká wèrè yẹn, àwọn yẹn ni wọ́n mú ẹgbá ẹ ṣe ìyà fún wèrè yẹn. Tẹ́ bá ṣe ìyà fún wèrè, orí ẹ̀ máa set. Ẹ ṣe ìyà fún wèrè, tí wèrè bá fẹ́ máa sí mọ̀nàmọ́ná láyìíká yín, ẹ ṣe ìyà fún wèrè. Tẹ́ bá ṣe ìyà fún, orí ẹ̀ máa set. Àwọn kan tí ẹ believe pé mo wà controversial. Truly, mo lè wà controversial because I'm an activist. Alfa ni mi, the one and only Alfa that is bearing comrade behind his name. Ní Nàìjíríà yìí, kò sí Alfa náà ti tún jẹ́ comrade. Èmi nìkan mò ń jẹ́ Alfa. Èmi nìkan l'Alfa ti tún lo comrade. I happen to be the comrade, Alfa comrade Akeem Amafe Oladogba, because I'm an activist. When I was in school, and I'm an activist. Mo máa ń kórìíra kí wọ́n yàn èèyàn jẹ. Mo máa ń kórìíra kí wọ́n fi ẹ̀tọ́ èèyàn dùn yàn. Àwọn tí ń bẹ nínú ogbó yẹn, àwọn kan ni wọ́n bí wọn náà. How come tí Seyi Makinde àtàwọn ọmọ rẹ̀ àtàwọn ìyàwó rẹ̀ tí wọ́n wà nínú ilé wọn, tí wọ́n máa keep promising us, and they are going to release them. They are going to release them. More than a month, almost going to 2 months. Bí ọ̀rọ̀ àwọn Chibok girl bó ṣe rí rèé o, tán promise pé wọ́n á fi hàn lẹ̀ lọ́la, ẹ má worry, wọ́n á gbà wọ́n á kó mbẹ́ lọ́túnla. Tí àwọn Chibok girl tán fi dẹ́n tí ó lóyún, ẹ dákun ìgbà àbọ̀ràbọ̀ ọmọ yẹn, àwọn tá a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yẹn àrí wọn mọ́ o, ọ̀pọ̀lọpọ̀ wọn kú sínú igbó yẹn o. Ìwọ̀nba àwọn tí a tún rí nínú àwọn ọmọ yẹn, wọ́n gbóyún wálé ní o, oyún Boko Haram. Ta ló máa gbà yẹn? Oyún Boko Haram. Wọ́n gbóyún wálé ní o, gbogbo wọn ti dabilé kọ́ o, láwọn ọmọ kéékèèké tí wọ́n jí kó lọ́dún náà lọ́hùn. Gbogbo wọn, kódà wọ́n tún dáàrin ìgboro ọmọ wọn lára mọ́. Wọ́n máa tún padà sínú igbó. Because they have been brainwashed. Wọ́n padà sínú igbó. Ẹ dákun, ṣé bá ṣe máa wò rèé tí Seyi Makinde ọmọ promise wa pé wọ́n á kó àwọn ọmọ ọlọ́mọ, àwọn tí wọ́n kó lọ, ìyàwó oníyàwó, principal ọmọbìnrin yẹn, ìyàwó ẹnikẹ́ni, ọkọ rẹ̀ ń sunkún kiri ní bí egbére. Seyi Makinde àti ìyàwó ẹ̀ máa ń sùn, wọ́n máa ń lára wọn.
so kò láyàwó ẹ̀ so lè sọ fún mi pé òun láyàwó ẹ̀ láti ìgbà tí wọ́n ti jí ọmọ yẹn kó ṣe Ṣèyí Mákindé lè bọ́ ta pé látijọ́ náà ti jí ọmọ yẹn kó ìrònú àwọn ọmọ yẹn kò jẹ́ kí n lè sùn mọ́ yàwó mi kò bá yàwó ẹ̀sùn àgbà yẹn ṣé kò jẹun láti gbà yẹn ó ń sunú ilé o ó ń sunú ilé o ó ń sunú ilé o inú ilé rẹ̀ ní sùn àwọn ọmọ ọlọ́mọ ń bẹ nínú igbó òjò rọ̀ lánàá o òjò rọ̀ níjẹta o ọ̀rọ̀ níjẹrin o bẹ́ẹ̀ lòrùn mú àwọn ọmọ ọlọ́mọ ń bẹ nínú òjò òjò ń pa wọ́n wọ́n ń bẹ nínú òrùn òrùn ń pa wọ́n wọ́n wọ aṣọ kan kúrò nílé láti ẹjọ́ yìí wọ́n change aṣọ wọ́n wẹ̀ wọ́n wá ń rìn wọ́n dẹ̀ rìn láti Nàìjíríà kéyìn orin láti Ọ̀yọ́ state kádẹ̀rìn àti wà láàrin ní bọ́dà Nàìjíríà àti bọ́dà sí Benin Republic ẹ wo rìn náà má kéékèèké kí lọ́jọ́ orí àwọn ọmọ yẹn pẹ̀lú adúrú mile tí wọ́n ti rìn nínú igbó ìtàn wá ṣe ìrìn kan tó true inú igbó ni bí wọ́n ṣe ń bọ́ sí orí òkè ni wọ́n á máa bọ́ sínú ẹ̀gún ni wọ́n á máa bọ́ sínú ọ̀dàn Seyi Makinde dem promise àwọn èèyàn ó ń promise gbogbo ọmọ Nàìjíríà because I will never blame Tinubu for these issues that has happened in Oyo State. How can I blame Tinubu nígbà tí Seyi Makinde ń gba 12 billion naira 12 billion naira every month for security votes. Seyi Makinde ń gba 12 billion naira monthly for security votes. 84 billion annually. 84 billion annually. Kí ni wọ́n fi ń ṣe? Kí ni wọ́n fi ń ṣe? 12 billion naira ní Seyi Makinde ń gbà monthly fún security pé ààbò ìlú o àtẹ̀mí àwọn èèyàn tí ń bẹ lábẹ́ mi tí mo ṣe governor lé lórí. Where is that particular security? Láti ibi olóṣù kan àbọ̀ tí wọ́n ti kó àwọn ọmọ ọlọ́mọ, where is the security? Reason yẹn tí wọ́n fi ń blame Seyi Makinde. Seyi Makinde tún wá ṣe one particular thing tó jẹ́ kí n tún lè máa blame ẹ̀. Ó tún wá ń fẹ́ máa fi àwọn kíní, ó tún fẹ́ máa fi ọ̀rọ̀ ààbò àwọn ọmọ yẹn, ó tún fẹ́ máa fi ṣòṣèlú kí lọ́kàn. Ìwọ gọ́vùnà tó fẹ́ ṣàṣeyọrí tó tún wá rá àwọn kan tó fẹ́ kún ọ lọ́wọ́. Ó tún wá ń bá wọn yẹn jà. Sunday Igboho jáde without asking you anything. Sunday Igboho jáde ó lóun máa lọ sínú igbó yẹn ọdẹ tó ń ṣe kíni ọdẹ tó ń ó tún dìde ọ̀tá sí Sunday Igboho for what? Kíni reason tí Seyi Makinde ò lè fi tó irrespective of any security gbogbo security tí tani máa summon gbogbo tí máa ṣe security summit within that period kí ló mú ó lè ṣe security summit gbogbo ẹ̀yin security tẹ́ wà ní Ọ̀yọ́ state Àgbẹ̀kọ̀yà lọ́jẹ́ ni OPC lọ́jẹ́ ni Ìrù Ẹkùn lọ́jẹ́ ni nya gbogbo yẹn ẹjẹ́ pàdé níbi báyìí ẹjẹ́ ṣe meeting bó la ṣe papọ̀ táàbì gba àwọn ọmọ ìjáde bó la ṣe papọ̀ yẹn máa gba àwọn ọmọ ìjáde olóyè tó wá ọwọ́ àti torí olóyè allegedly torí olóyè ni wọ́n fi declare curfew. Today is 50 days. 50 days. Èlé ló pé 50 days. Tí àwọn ọmọ ọlọ́mọ ti wà nínú igbó. Ìwọ kan wà nílé ìjọba oúnjẹ tó wù ọ́. Òun báyàwó rẹ̀ sùn nígbà tó wù ẹ́. Àwọn ọmọ rẹ̀ ń jẹun tó wù wọ́n. Àwọn kan ń bẹ nínú igbó láwọn ọmọ ọlọ́mọ ọmọ aláìlẹ́nìkan. Ọmọ aláìlẹ́nìkan. Ó sì ń gba security vote 12 billion naira monthly. Lórí pé wàá secure life and property of the citizen tí ń bẹ lábẹ́ rẹ̀. Kí ni purpose 12 billion tó ń gbà lóṣooṣù kí lẹ fi ń ṣe 84 billion for 7 years. $84 billion for 7 years. 84 billion for 7 years. 12 billion. Eléyìí is getting too much. It's getting too much. Inú igbó tí wọ́n kó àwọn ọmọ yẹn gbà. Allegedly, àwọn ọrọ̀ ajé tí ń bẹ nínú igbó yẹn
ọ̀la gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Gold ń bẹ́ẹ̀ lithium ń bẹ́ẹ̀ diamond ń bẹ́ẹ̀ ọrọ̀ ajé tí ń bẹ nínú igbó yẹn ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà ká tó mọ̀ sọ gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan. Gbogbo ọrọ̀ ajé tí wọ́n náà ń wà tọ́mọ Fúlàní rándanrandan kan ń sẹnu yọ́bọ̀yọ̀bọ̀ pé àwọn wà ní Bọ̀ní níbi tí tọ́lọ́lóyè gbọdọ̀ olóyè Sunday Igboho gbọdọ̀ wà bẹ̀. Ọrọ̀ ajé tí wọ́n ń wà níbẹ̀ yẹn sí gbogbo àwọn lọ́balọ́ba tí ń bẹ lágbègbè yẹn including the governor of that state tí wọ́n láwọn ọmọ sí. Governor state yẹn sọ máa lóun ọmọ sí lithium àti àwọn nǹkan àlùmọ́nì títí wa tí àwọn atọ̀húnrìn wa kan dẹ̀ wá tí wọ́n dẹ̀ balẹ̀ sínú ogbó yẹn wọ́n dẹ̀ ń wá wọ́n dẹ̀ ń tà fáwọn kan. Àwọn lọ́balọ́ba tí ń bẹ lágbègbè yẹn tí wọ́n ń wá àwọn tí wọ́n ń wá àti gọ́fúnọ̀ ṣé gọ́fúnọ̀ máa lóun ọmọ sí. Tí gọ́fúnọ̀ bá mọ̀ sí kí ni wọ́n fowó yẹn ṣe ibo lówó yẹn ń lọ. Àwọn ọmọ tí wọ́n jí kó is just a distractions. It's just a fún wa láti má lè wọnú àwọn igbó yẹn wọ́n fẹ́ sọ àwọn igbó yẹn di igbó ẹ̀rù jẹ̀jẹ̀ fún ọmọ Yorùbá kán lè wọ gbogbo àlùmọ́nì wa tán nínú igbó yẹn ni. Wọ́n fẹ́ wọ gbogbo àlùmọ́nì wa sẹ́rí gbogbo bí tí àlùmọ́nì bá wà ibẹ̀ làwọn afẹ̀míṣòfò yìí ibẹ̀ ni wọ́n fẹ́ gẹ̀gùn sí wọ́n fẹ́ sọ àwọn inú igbó yẹn di ẹ̀rù jẹ̀jẹ̀ fún wa ká má bàa láǹfààní àti wọbẹ̀ mọ́ ọkàn wa lè balẹ̀ láti wá gbogbo àlùmọ́nì wa. Mọye tí wọ́n ń ta lithium ni báàgì kékeré kan mọye tí wọ́n ń ta ni billions of naira ni billions of naira. Ọ̀rọ̀ lithium yìí mo ti gbọ́ ti pẹ́ wàláì yóò ti tó 5 years tí mo ti ń gbọ́ nípa lithium ṣùgbọ́n nọ́ọ̀tì la gbọ́ lèmi gbọ́ pé ó wà ibi tí àwọn Boko Haram ti inú ogbó Sambisa ni mo gbọ́ pé lithium yẹn wà. Àṣé ń bẹ nílẹ̀ tiwa ń bì náà àṣé lithium ń bẹ l'Ọ́yọ́ state so definitely gbogbo àwọn governors tí wọ́n ti ṣe l'Ọ́yọ́ state wọ́n gbọ́dọ̀ mọ̀ sí pé lithium bẹ́ẹ̀ wọ́n ń jí wa nínú àwọn wọ́n ti ń jí lithium yẹn wà tipẹ́ ṣùgbọ́n for a trustworthy governor tó fẹ́ ṣe tàráàlú ọrọ̀ ajé gbogbo èèyàn kí ló dé tẹ̀lé ìlú fún lù kò sẹ́ni tó béèrè pé kẹwàá máa fóun lówó ṣùgbọ́n ẹ tó lù ṣe ẹ jẹ́ kí security ó wà ẹ jẹ́ kí inú ó wà ẹ jẹ́ kómi ó wà ẹ jẹ́ kọ́nà ó dáa wọ́n wá tún jí àwọn ọmọ kó lọ lákàtà rẹ̀ Ìgbòho tún wá fẹ́ wọnú gbó lọ rescue láì béèrè anything lọ́wọ́ rẹ̀ láì béèrè anything ó dẹ̀ tún mú Ìgbòho lọ́tà ó tún mú Ìgbòho lọ́tà on declare curfew. If not for the federal government backup Ìgbòho ní ṣẹ̀ṣẹ̀ náà federal government backup tó lóye Sunday Ìgbòho rí tó ní ńlọ́jọ́ máa rí àwọn ìwọ̀n àbáṣẹ́ tí ń ṣe yẹn ńlọ́jọ́ máa rí ṣe bí federal government ṣe fún Sunday Ìgbòho ní backup tó bá jẹ́ pé Seyi Makinde náà fún ní backup ni iṣẹ́ yẹn ó ti dunlẹ̀ jù báyẹn lọ wọ́n á ti rí àwọn ọmọ yẹn gbà tí gbogbo wọn support ara wọn ẹ wá rí Sunday Ìgbòho gẹ́gẹ́ bí threat ẹni gẹ́gẹ́ bí ọ̀tá ẹ̀yin gan lọ̀tá ilẹ̀ Yorùbá ẹ̀yin gangan tẹ́ ẹ̀ ṣe tán láti fọwọ́sowọ́ papọ̀ pẹ̀lú Májàsọ́lá olóyè Sunday Ìgbòho ẹ̀yin gan lọ̀tá ilẹ̀ Yorùbá ẹ̀yin gan lọ̀tá ilẹ̀ Yorùbá Ìgbòho wọnú gbogbo béèrè anything lọ́wọ́ anybody now ẹ wá ń declare curfew for what so béèrè security vote lọ́wọ́ yín ni ẹ wo for 7 years tẹ́ gba security vote tẹ́ gba 84 billion security vote ó lé nìyẹn o only security vote ní o 84 billion 84 billion ẹ rí CCTV camera ẹ rí plot sílùú CCTV camera ẹ lè place ẹ sí school kọ̀ọ̀kan gbogbo school kọ̀ọ̀kan ìlú lè máa ra CCTV camera
èló lẹ máa rà èló náà ta CCTV camera 120 150,000 èló náà tarọ́ security CCTV mélòó lẹ máa lò fún school kọ̀ọ̀kan gbogbo school tó jẹ́ public school kò yẹ kán mọ̀ ní CCTV camera gbogbo school tó jẹ́ standard tó jẹ́ public school kò yẹ kán mọ̀ ní security tí ó máa wà lẹ́nu gate àti nínú school kò yẹ kó mọ̀ sí tó jẹ́ government school kí wá lè ń dáàbò bo àwọn tẹ́ ń jí àwọn ọ̀rọ̀ tẹ́ ń jí torí tẹ́ ẹ bá gbé owó nílé ìjọba tẹ́ ẹ bá ń gbé lọlé amọye security máa tẹ̀lé property tẹ́ ẹ bá gbé tí wọ́n bá ń gbé owó ìjọba lọ ẹ mọye security tẹ́ máa fún ni. owó ẹ prefer kẹ́ ẹ fún owó ní security ju ẹ̀mí yẹn lọ. Sunday Igboho fẹ́ ẹ tó ń declare curfew just because kí Sunday Igboho ọmọ bàrí sẹ́sẹ́ for what purpose? tó bá ní mo wà controversial lórí tí ọba tọ́ èmi ò kí ń báyàn láyàs ní lọ́sùn state lẹ́nìí lóòótọ́ à ń bọ̀ ni mo gbé dání gẹ́gẹ́ bí ọmọ ìlú mi tọ́jọ́ ọmọ kiri tí mo ṣe fún tí à ń bọ̀ bá dáàyè yẹn tọ́lọ́ ń bá kádàrá torí pé anasu musababu aláwù mukadaru ọ̀yàn ni ó ṣe sábà bí nǹkan ọlọ́run ti parí ètò tó bá wọ ọlọ́run nínú àánú ọlọ́run à ń bọ̀ ló wù àkọ́ wọlé tó bá wọ ọlọ́run yóò jà ń bọ̀ wọlé tó bá dẹ̀ wù ọlọ́run tó bá ní démọ́lá náà lọ wọlé kò ní tá a fẹ́ ṣe ṣùgbọ́n irrespective of ẹni tó wọlé tó wá wà ń bẹ lọ́nkọ́ lọ́n ṣe là ń bọ̀ kọjá pé à ń bọ̀ ní ọ wọlé torí kiri àti ìṣe gọ́vnọ̀ rí àwa náà dẹ̀ fẹ́ sí gọ́vnọ̀ kiri reason tó jẹ́ kí n support à ń bọ̀ nìyẹn mi ń tẹ̀ lóṣèlú mi dẹ̀ ṣùgbọ́n ọmọ ìlú mi jáde táwa náà dẹ̀ ní èdè gọ́vnọ̀ ní kiri lọ́jọ́ ń tẹ̀lé à ń bọ̀ èyí tó jẹ́ ń sọ̀rọ̀ yẹn pé tí à ń bọ̀ bá wọlé tó bá ṣe ń tí ọ̀tọ̀ I'm an activist mi ní dúró mi ní tẹ̀lé lẹ́yìn mi ní dúró lẹ́yìn ẹ̀ that is for me that is me. tí à ń bọ̀ bá wọlé tó bá ṣe ń tí ọ̀dà èmi o àmọ̀fẹ́ ọládọ́gba o màá jáde màá sọ̀rọ̀ pé n tó ṣe yẹlé ò bójúmọ́ because I'm not for Ambo only I'm not for anybody only I'm for anybody I'm for everybody. Torí pé tí wàhálà bá ti dé bẹ́ẹ̀ nìkan nínú ìlú ó ti dé bá gbogbo ohun tí ń jẹ́ ìlú ẹni wàhálà yẹn kàn lẹ́nìí tí wọ́n bá rò pọ̀ lọ́kàn ó lè kàn wọ́n náà lọ́la ló fi jẹ́ pé irú ogun yẹn gbọ́dọ̀ jọ fáìtì ẹ̀ papọ̀ ni tí à ń bọ̀ bá débẹ̀ gẹ́gẹ́ bí mi ṣe gbé à ń bọ̀ lọ́wọ́ Bọ́lá Oyèbá mi ní tó bá débẹ̀ tó bá ṣe rán dandan I will be the first one to tackle him. I will be the one. I will be the first person to tackle him. Me wo because kí láǹfààní subhanallah àǹfààní mi now gbogbo tí mo ń ṣe lórí pé táwọn campaign fan bọ̀ táwọn ṣe mi ò ṣe nítorí káàmbó lè fún mi ní position kankan o mi ò dẹ̀ ṣe nítorí mo ń ṣe nítorí inú ìlú tí mo ti jáde lọ́jọ́ máa ṣe. tó bá wá débẹ̀ tó bá ṣe rán dandan èmi ò sí inú àfáà tí ó tó já èmi ìsálákùnjẹ yẹn o. èyí tó bá yẹ kí n sọ against rẹ̀ máa sọ. reason nìyẹn tó jẹ́ kí n jáde lórí ọ̀rọ̀ bàbá tí Seyi Makinde kí Seyi Makinde kọ́ tètè wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí o kọ́rọ̀ ọmọ yìí ó má dàbí ọ̀rọ̀ àwọn chibogẹ̀ yìí o ọ̀rọ̀ wọn ọ̀gbọ́n dàbí chibogẹ̀ yìí tí wọ́n kó wọn lọ táwọn aláṣẹ bẹ̀rẹ̀ sí ní promise wa á gbà wọ́n jáde títí táwọn ọmọ yẹn fi rá síbẹ̀ àgbọ̀n kankan nípa àwọn ọmọ o àwọn kọ̀ọ̀kan nù wọn náà gbà jáde o àwọn kan nù wọn kọ̀ọ̀kan tó dẹ̀ gbà jáde àwọn ọmọbìnrin yẹn á ti lóyún láwọn ọmọ táwọn ti dìsọ àyàmọ kéékèèké táwọn ọmọkùnrin tá fi jí wọn kó
So back to Iba Gani Adams. Baba àgbàlagbà nìyín. Iba Gani Adams àgbàlagbà nìyín. Kò yẹ ká àgbàlagbà ó máa ṣe langbalangba. Ẹ bá mi share program yìí. Ẹ dákun ẹ bá mi share rẹ̀ dọ́dọ̀ bàbá Iba Gani Adams. Ẹ dẹ̀ bá mi share program yìí. Ẹ bá mi share rẹ̀ kó dọ́dọ̀ Seyi Makinde. Ẹ bá mi tag Seyi Makinde. Seyi Makinde kan gentle lójú ni ọlágídí ọkàn kì í gbọ́rọ̀. Seyi Makinde ìgbọ́rọ̀ ọlágídí ọkàn gentle lójú ni ọlágídí inú. Ntọ́ bá fẹ́ ṣe ni. O innocent face ẹ rí tẹ́ bá wọn Seyi Makinde ẹ máa rí ọkàn ní innocent face lóní. Ṣùgbọ́n tí mẹ́nu rẹ̀ ó burú jẹjọ lọ. Enti mbenu Seyi Makinde ó burú ju ejò lọ. He has innocent face. But his innocent face with his rigid mind. He has rigid mind also. He doesn't care. He doesn't bother. Ko ba ma takiti. Ko ma fori dole. Se rí kọ́rẹ́rìn rí ni. Se rí kí Seyi Makinde kọ́rẹ́rìn rí. Ẹ rí pó sónú. Ẹ rí pó sónú. Ẹ tí rẹ́rìn ẹ lè rí kọ́rẹ́rìn. Gani Adams. Baba Gani, Iba Gani Adams. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Ẹ̀yin lẹ allegation kolo Sunday gbonjo ni tẹ́ ní ó wà nú àwọn tí ó pa Bọ́lá Ìgè ẹ rí evidence kankan proof ẹ o àgbàlagbà kan kì í ṣe langbalangba o kódà kó ma nú èyàn máa kọ́lé kéèyàn máa jíso o kódà o kódà kó ma nú èyàn máa kọ́lé kéèyàn máa jíso aburú ni ó burú karo sọ modi karo di ma sọ kidi ọmọ ti gbófo ni o ti tèmi ni o Iba Gani Adams. Oyè tẹ́ jẹ́ oyè ilẹ̀ Yorùbá ni o. Inú wa dẹ̀ dùn. Torí ẹ̀yin náà ti ṣe dáadáa ṣáájú nílẹ̀ Yorùbá. Tó bá wá rẹ̀ báyìí, a lè blame yín. Ṣùgbọ́n ẹni tó náà ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbìyànjú lórí ilẹ̀ Yorùbá, ẹ má dá lọ́wọ́ kọ́. Àwọn ajá yín tí ń gbó káàkiri, ẹ pè wọ́n wọlé, ẹ fún wọn lóúnjẹ. Tájá bá ń gbó ibi nípa, ẹ fún àwọn ajá yín lóúnjẹ. Ẹ má jẹ́ káwọn ajá yín ó sọ yín lẹ́nu. Ṣé ẹ mọ̀ pé tí wọ́n bá ti na ajá mọ́ alájá lára alájá náà nà yẹn. Iba Gani Adams ẹ má jẹ́ kí àwọn ajá yín ó sọ yín lẹ́nu. Àwọn ajá yín tí ń gbó káàkiri ilẹ̀ Yorùbá yìí ẹ mú wọn so. Ẹ mú wọn so. Ẹ mú àwọn ajá yín so. Ẹ̀yin ni mo bá lọ́rọ̀. Torí pé àwọn ajá yín yìí yóò máa mú àbùkù kàn yín. Àwọn ajá yín yìí èyí tó ti darúgbó ń bẹnu ajá yín tí ọmọ àgbàlagbà lóhun àgbàlagbà àyà àgbà kan ọ̀dọ́ ajá ó ń bẹ nínú àwọn ajá yín yìí ọmọ kékeré ajá ń bẹ nínú àwọn ajá yín yìí táwọn ọmọ kéékèèké ajá bá ti ń ṣe bí ọ̀dọ́ ajá tá ń ṣe bí ọmọ kéékèèké ṣé mọ̀ pé ọmọ kékeré ajá yóò fẹ́ practice bá ṣe ń bùyàn jẹ ẹni tí bá ń bẹ ládùúgbò tó bá gbọ́n yóò fọ́n kùmọ̀ lórí ni ó kú dànù ni. Èwo làgbàlagbà ajá tó ti darúgbó arúgbó ọjọ́ tó náà tó ń gbó. Baba Gani Adams ẹ mú àwọn ajá yẹn so. Mímú so àwọn ajá yẹn ni ò ní jẹ́ káwọn èèyàn máa kẹ̀yìn lábùkù. Torí pé àwọn èèyàn sọ wọ́n ní lára ń bẹ lára yín pé lára olè ṣùgbọ́n mi sọ mo ní rọ́ ni. Mo ní bàbá ò mọ bí ó ṣe control àwọn ajá wọn ni. Bàbá ẹ control àwọn ajá yín. Torí èèyàn dáadáa la mọ̀ sí láṣìlẹ̀. Ẹ̀yin náà dẹ̀ gbìyànjú. Ibi èèyàn kan bá dẹ̀ gbé ìgbìyànjú rẹ̀ dé. Tẹ́lómi náà bá ṣe tán láti bẹ̀rẹ̀ ṣe ń bẹ́ẹ̀. Ó nídìí àti bínú ẹ̀. Ká fi ọwọ́ wẹwọ́ òun lọ́wọ́ fi mọ́. Bàbá ẹ fi ọwọ́ wẹwọ́ pẹ̀lú olóyè Sunday Igboho. Ẹ má jẹ́ kí àwọn ajá yín ẹ má jẹ́ kí wọ́n sọ yín lẹ́nu. Ẹ má jẹ́ kí àwọn ajá yín ó sọ yín lẹ́nu. Àwọn èèyàn ti rí gẹ́gẹ́ bí alábọ̀dé ẹ̀yin àti Seyi Makinde. Èmi tí ń fojú wo Seyi Makinde gẹ́gẹ́ bí alábọ̀dé.
torí tí kì í bá ṣalábọ̀dé nílẹ̀ Yorùbá kí ni reason tí òfin ní jẹ́ kí Sunday Igboho wọnú igbó kí ni reason tí òfin lè pe ìpàdé gbogbo àwọn security àti local security ni àti àwọn advance one ni àwọn major security àti local one kó pè wọ́n mọ́ra pé gbogbo yín ẹ ṣiṣẹ́ papọ̀ ẹ wọnú igbó ewé tí ní ṣe mo ti ní gẹ́gẹ́ bí alábọ̀dé gẹ́gẹ́ bá ṣe rí àwọn àfáà kan náà nílẹ̀ Yorùbá bí alábọ̀dé láwọn àfáà tán àbáwọn àfáà wà nílẹ̀ Yorùbá sí tán lọ bá àwọn nọ́tánà sí àwọn nọ́tánà tán lọ bá sọ́tánù sí sọ́tánù of Sokoto ṣe ilẹ̀ Yorùbá jẹ́lẹ̀ Sokoto ṣe sọ́tánù Sokoto ni wọ́n máa pàṣẹ fún ilẹ̀ Yorùbá ìjẹ́ tí mò ń bá àwọn àfáà kan jà sí nìyẹn ṣe sọ́tánù Sokoto ni wọ́n máa pàṣẹ fún ilẹ̀ Yorùbá àwọn afẹ́ gbé sọ́tánù Sokoto wọ́n fẹ́ gbé láwa mùsùlùmí ilẹ̀ Yorùbá lórí kọjá pé àwọn tó jí àfáà wà nílẹ̀ Yorùbá kọjá pé fatia nìkan náà mọ̀ ká máa darí wa pẹ̀lú fatia yẹn who is Sultan Sokoto Sultan Sokoto yóò máa ṣe olórí lórí àwọn èèyàn rẹ̀ nílẹ̀ Sokoto àti nọ́ọ̀tì kì í ṣe ilẹ̀ Yorùbá ìṣẹ̀lẹ̀ Yorùbá ló ti máa decide fún wa ó là ń bá mufti kan là ń bá wí tó níbẹ̀ lẹ́nu wọn á sì dúpẹ́ òun náà ó máa yege ní ti olóyè Sunday Igboho ni nígbà tó rí pé gbogbo àwọn èèyàn fẹ́ padà lẹ́yìn òun náà lọ bẹ̀rẹ̀ sí ní fún Igboho mọ̀ràn tó bá jẹ́ pé bí ṣe ń fún Igboho nímọ̀ràn yẹn tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ṣe tẹ́lẹ̀ ni ṣé ó máa gbà sọ lẹ́nu sáyé máa sọ lẹ́nu sáà máa rí gẹ́gẹ́ bí ọ̀tá fúnlẹ̀ Yorùbá so níjó ní ó fún olóyè Sunday Igboho nímọ̀ràn and I commend him so he has done well ó ṣe dáadáa lórí pé ó ìmọ̀ràn tó fún olóyè Sunday Igboho yẹn ó ṣe dáadáa bó ṣe yẹ kó máa ṣe tẹ́lẹ̀ nìyẹn kì í ṣe pé kó máa condemn ní tó lóye bá ń ṣe ní táwọn kan tó yẹ káwọn kò ṣe tán ṣe olóyè wá ń ṣe ẹ̀tún á máa condemn rẹ̀ ẹ̀tún máa condemn olóyè so Ìbà Gani Adams ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ mú àwọn ajá yín so tó bá jẹ́ pé yín lẹ rán wọn ẹ fẹ́ bà tí wọn jẹ́ ni o torí pé iṣẹ́ tẹ́ ẹ rán wọn iṣẹ́ tí ò tọ́ fún ọmọlúàbí láti rán wọn ọlọ́mọ lẹ rán wọn. Ìbà Gani Adams ẹ bá mi share program yìí kí ẹ bá mi tag Ìbà Gani Adams kán lè rí ẹ dákun ẹ bá mi tag Seyi Makinde kán lè rí. tó bá wá jẹ́ pé kì í sẹ́yìn lẹ rán wọn àwọn ni wọ́n ṣẹ́ jẹ́ náà da iṣẹ́ ara wọn jẹ́ àìmọ̀ṣẹ́ kọ̀ orógùn ní máa jẹ́ kórógùn torí bomi gbóná torógùn má dẹ̀ torí bomi gbóná kéde ó ṣe nǹkan ó ṣe o Yorùbá kí ló ń ṣe wá náà tá a lè tọ̀ sójú kan tá a lè fọwọ́sowọ́ papọ̀ Ìgbòho òdùn pò ń fẹ́ dọ̀gá o ṣùgbọ́n tí ń dùn ó ní pé bó lórúkọ tó náà ó ṣe ṣẹ́kù nílẹ̀ Yorùbá kì í ṣe tọ̀gá èèyàn lè má jọ̀gá torúkọ rẹ̀ ó dẹ̀ ṣẹ́kù èèyàn lè má jẹ ọ̀gá ṣùgbọ́n pẹ̀lú ipa takuntakun tó bá kó la yóò fi máa rántí rẹ̀. Ìbà Gani Adams àwọn ọmọ yìí ò ṣe dáadáa o ẹ̀dẹ̀ ń rí wọn ẹ̀dẹ̀ lè kọ́ṣàn wọn wọ́n á ṣe dáadáa o ẹ mú ajá yín so ẹ̀dẹ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú failure to do so a máa disregard yín a máa regard yín as ọmọ àlè ilẹ̀ Yorùbá ni a regard yín gẹ́gẹ́ bí ọmọ àlè ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá tá a wà yìí àwọn bàbá kan ni wọ́n kọ́kọ́ lò ó àwọn bàbá kan ni wọ́n kọ́kọ́ kọjá níbẹ̀ ogun tó jara wájú kò yẹ kó jẹ ọmọ ẹ̀yìn àgbà tó jèsì kòtò ó fi kọ́ ará yòókù lọ́gbọ́n ni àwọn ará yòókù yẹn tán náà bá wá padà jèsì kòtò orí wọn ò pé nìyẹn ẹni tí ń lọ wájú ó jèsì kòtò ìwọ tó wá ń bọ̀ lẹ́yìn tó wá jòsì ó jèsì dáàdì same kòtò orí ẹ̀ ò pé nìyẹn
bàbá Gani Adams ẹ mú àwọn ajá yín so ẹ mú wọn so àdúrà ló yẹ ká gbogbo àwa tí ẹjẹ́ máa fàdúrà ran Sunday Igboho lọ́wọ́ ẹjẹ́ máa fàdúrà ran lọ́wọ́ ẹjẹ́ máa fàdúrà ẹ wo ẹnu ọgbà sí Sunday Igboho wọnú gbó ẹ wo àwọn àṣìṣe tuntun sáà mọ̀ pé lithium ń bẹ nínú igbó yẹn sáà mọ̀ pé nǹkan àlùmọ́nì ó ń bẹ nínú igbó yẹn ẹ wá wo wọ́n ti kó àwọn ọmọ yẹn according to allegedly wọ́n ní àwọn ọmọ yẹn ti wà ní border Benin Republic sí Nàìjíríà inú igbó yẹn wọ́n jọ kó yá pé ọlọ́jà nìjẹ́ inú igbó yẹn ọlọ́jà Kaduna inú igbó yẹn lọ́jà Kútọ́nù ọlọ́jà Kútọ́nù ẹ dẹ̀ promise ẹ máa gbà wọn ọmọ ọlọ́mọ lẹ̀ ẹ máa gbà wọn lẹ̀ ẹ máa gbà wọn lẹ̀ more than 50 days ọmọ ọlọ́mọ ń bẹnu igbó Seyi Makinde òun sùn pẹ̀lú ìyàwó rẹ òun bá ìyàwó ẹ sùn o àwọn obìnrin tí ń bẹ ń bẹ ìyàwó rẹ náà obìnrin ni ẹjọ́ ń bára yín sùn o àwọn ọmọ ọlọ́mọ tó ń bẹ nínú igbó àwọn ìyàwó tí ń bẹ ń bẹ ńlọkọ ń gbòòrò àwọn ìyàwó wọn di ìyàwó Boko Haram torí tí Boko Haram tí bandit báyìí jí obìnrin gbé ó ti di ìyàwó bandit àwọn bàtàn kò tó dé àní ó sì ń bẹ láwọn tán bá mọ̀ lù sùn tán bá borò obìnrin bá sùn kán wá jẹjà rí àǹfààní obìnrin bandit ò ní jí obìnrin gbé kọ́ mọ́ bá sùn lẹ́yìn ìgbà tí wọ́n bá lù wọ́n bíi kẹ́kú wọ́n á lù wọ́n bí ẹni tí ò léèyàn lẹ́yìn ìgbà yẹn wọ́n á tún bá wọn sùn wọ́n á bá wọn sùn ṣerú situation yẹn ló yẹ ká fi kéèyàn máa fi falẹ̀ ṣerú situation yẹn ló yẹ ká máa fi sòṣèlú reason yẹn I can never blame Tinubu for this issue torí ó ń fún ní security fault àlè di ẹbí yẹn di Tinubu has no any fault on this issue ó ń fún ní security fault 12 billion every month. Ṣé every month ni àbí every year 12 billion is order pé every year ni ìgbà wo náà máa ń gba security vote náà sí every month ni àbí every year ẹ jẹ́ kí n go ẹ jẹ́ kí n rí ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ mọ̀ tẹ́ current ṣé yearly náà máa gba security vote ni àbí ń bọ̀ ẹ jẹ́ kí mi gún sí ẹ jẹ́ n sí màá sí ní ìfún security vote yẹn màá mọ̀ 12 times yes yearly ni every year and gba security 12 billion every year yearly ni every year ni 12 billion every year for security vote 12 billion 12 billion every year ni kì í ṣe monthly every year ṣé 12 billion náà pọ̀ tó láti secure life and property tí ń bẹ ní state 84 billion láàrin 7 years tí Seyi Makinde ti lò lórí ìjọba ọgbà 84 billion fún security vote lábẹ́bẹ́ Ọ̀yọ́ state ò ní helicopter Ọ̀yọ́ state wọn ní èsì gbé helicopter èlò ní ta helicopter èlò ni wọ́n ń ta helicopter nínú 84 billion èlò ni wọ́n ń ta helicopter nínú 84 billion 1 billion monthly yes every month wọ́n gba 1 billion for security vote 1 billion yẹn for yes bẹ́ẹ̀ ni for 12 months ó jẹ́ 12 billion ni wọ́n gbà 12 billion ni wọ́n gbà lóṣù kan àbí ni wọ́n gbà ní lọ́dún kan bẹ́ẹ̀ ni monthly 1 billion yes 1 billion lóṣooṣù 1 billion for security vote every month 1 billion 1 billion 1 billion every month sọwájú owó kékeré
sọ́jẹ́ owó kékeré ibo ni wọ́n ń ná sí kí ni wọ́n fi ń ṣe kí ni Seyi Makinde fi ń ṣe ibo ló ń ná sí ẹbí léèrè náà ẹ̀yin ará Ọ̀yọ́ state ẹbí léèrè náà ẹ̀yin ará Ọ̀yọ́ ẹbí léèrè ibo ló ná sí kí ló fi ṣe kí ló fi ṣe kí ló fi ṣe. So àkànlé dúró pé lọ́wọ́ dá kí lọ́wọ́ dá kí lọ́wọ́ fẹ́ dá ìmúra ẹni lẹ́gbẹ̀ẹ́ ní ká sọ pé Ọlọ́run ọ̀dà ẹja fáwọn lọ́lọ́run lọ́wọ́ are you crazy fata ni lọ́lọ́run lọ́wọ́ èèyàn sí Ọlọ́run fà lọ́lọ́run ó kọ́kọ́ kó sún wọn kọ́kọ́ fìyà jẹ ná kọ́lọ́run tó máa bọ́ fìyà jẹ Ọlọ́run mọ̀ta tọ́ ọba téèyàn bá sẹ̀mí máa kọ́ lù bí kókú kí n tó fà lọ́lọ́run lọ́wọ́ Ọlọ́run fọ Ọlọ́run mọ̀ta kí ló ń ṣe é. tó o bá lọ́ọ́ fa èèyàn kan lọ́lọ́run lọ́wọ́ wàá máa jẹ ìyà àjẹgbé kọ́kọ́ dáṣẹ̀ rí àfún láyé. àwọn gómìnà tẹ̀hún táyé àwa ní kókó oko wa jẹ afa ọlọ́run lọ́wọ́ ẹ̀ ń tọ́ ya mú ká dádọ̀bálẹ̀ ká sí ẹgbàá gidi fún èèyàn kó wa jẹ ọlọ́run ẹ̀jẹ̀ àfilẹ̀ ẹ̀jẹ̀ àfàfọ́lọ́run kí ló ń fà fọ́lọ́run kí ló ń fà fọ́lọ́run wàá máa jẹ ìyà ìfà wàá máa jẹ ìyà ìfà fàákìnì ńlẹ̀ fọ́lọ́run ọlọ́run kan sọ pé ṣé dèdèrè ní ọ ní ọgọ́ ni òṣèlè yìí wọ́n gbá ọ lórí ẹ̀ ọlọ́ọ̀fà lẹ̀ fọ́lọ́run ó tún ṣèmí wọ́n tún gbá ọ ó tún lọ́ọ̀fà táyé èrè ó fi bàjẹ́ tán ọlọ́run máa wo ẹran ni ọlọ́run máa wo ẹran ni ìyàtọ̀ ọlọ́run fi máa jẹ́ èèyàn ọ̀tọ̀ ni ọlọ́run gan kórìíra kéèyàn gọ̀ tó o bá gọ̀ ọlọ́run máa wo ẹni pé dèdèrè ní ọgọ̀ ọlọ́run kọ́lọ́run so oúnjẹ fún ẹ ebi ń pa ọ ọlọ́run ènìyàn kan wá gbóúnjẹ fún ọ wá gbé wájú ẹran wá ń bọ̀ wá lé ẹran wá jẹ oúnjẹ rẹ wá lọ fẹ ẹran lọ́lọ́ lọ́wọ́ lórí ìgbóríyẹ ti dàrú. ẹrù òtí ẹ̀ tó já mọ́ wájú èèyàn kan tó wá ń bọ̀ ọ wá gbóúnjẹ yẹn ọ wá ń gbé lọ ọ wá ní èèyàn kan ló sì gbé fún ẹ̀yìn tó wá gbé mọ fàyìn lọ́lọ́run lọ́wọ́ o ò lè wá òkò tó o bá lè dámú kó o wá òkò gidi kó o sọ̀lù lágbárí wà ní mọ fàyìn lọ́lọ́run lọ́wọ́ ebi yẹn ọ̀pá ọ ebi máa pa ọ gbogbo nǹkan kọ́ là á máa kó lọ́lọ́run lọ́wọ́ we have to máa wà kó abáyọ̀dá yìí ti hard forward kọ́dàrú ní tá a bá gbìyànjú lé lórí tí nǹkan yẹn ọ̀bá mu ìgbẹ́yìn látò gbé nǹkan lórí kádàrá wà á kọ́kọ́ gbìyànjú lórí nǹkan wà á gbìyànjú láti gba nǹkan yẹn padà wọ́n fẹ́ gba ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ rẹ ìwọ náà wà á relent ó gbìyànjú láti gba ẹ̀tọ́ rẹ tó o bá wá gbìyànjú tí gbìyànjú yẹn ò bá mú ìgbà yẹn lọ́wọ́ àtó gbé lórí pé bọ́lọ̀ ń ṣe kọ́ nìyẹn mo gbìyànjú ọlọ́ọ̀ni ò gbà bẹ́ẹ̀. so torí di eléyìí àní fi àwọn tí wọ́n bá ń tẹ ẹ̀tọ́ wa mọ́lẹ̀ àní fi wọ́n lẹ̀ àwọn náà máa kóbò wọ́n tó bá jẹ́ pé ọ̀rọ̀ ẹnu láàfi kóbò wọ́n á kóbò wọ́n níta abẹ́yẹn lágbára láti fi bá wọn jà làwọn náà fi bá wọn jà anybody tó bá ti ń tẹ ẹ̀tọ́ wa mọ́lẹ̀ níta abẹ́yẹn lágbára ọlọ́run mú yín social media is for everybody nínú tọ́lọ́run fi fún wa lágbára ní social media wa ọlọ́run mú yín kò ṣerú wa lódì àwa náà máa kóbò yìí pẹ̀lú ọ̀rọ̀ ẹnu a tún láti rí a jẹ́ ká yọ ọmọ orú èèyàn tẹ́ ẹ jẹ́ tá a bá lágbára láti arrest yín tá a lágbára láti fi ń sẹ́wọ̀n tá a lágbára láti mú yín so a sì lágbára láti sọ̀rọ̀ àròjọ yín fáyé àròkájọ ògùn lọ a máa ròyìn kiri ni a máa ròyìn kiri ni a máa ròyìn kiri ni ẹ dákun gbogbo ẹni tó bá fẹ́ ṣe umura August kọ̀ wọ́n rárá à ń kó yẹn lọ sí umura àti ají umura August ó ń gbóná fẹlifẹli ìwọ tó bá fẹ́ ṣe umura kọ́ má bàa bọ̀ sówó alágbèdá iléeṣẹ́ Gani travel and tour iléeṣẹ́ Gani travel and tour umura August wa 2.9 ni ọ̀jẹ̀ǹjẹ̀ àárọ̀ ọ̀jẹ̀ǹjẹ̀ alẹ́ àwa náà lágbó tẹ́lì fún ọ gbogbo tọ́ọ̀tẹ́ máa ṣe àwa náà lá máa kó yín lọ sanwó kankan oúnjẹ ọ̀fẹ́ lẹ́dẹ̀ máa jẹ tẹ́ fi dé o ò lè ra tíkẹ́ẹ̀tì fúnra rẹ o àwọn náà lábọ̀ láti inú 2.9 rẹ náà láti inú wò náà 2.9 inú 2.9 rẹ ibẹ̀ láti bọ́ ṣe físà inú 2.9 rẹ ibẹ̀ láti bọ́ ra tíkẹ́ẹ̀tì inú 2.9 rẹ
ibẹ̀ láti bọ́ gba hòtẹ́ẹ̀lì nínú 2.9 rẹ ibẹ̀ látún fún ọ ní aṣọ aram àtún fún ọ lọ́fẹ̀ẹ́ aṣọ ìram so á fún ọ lọ́fẹ̀ẹ́ so nínú 2.9 rẹ gbogbo ààyè síyára gbogbo bí táyà máa síyára lọ àwa látún máa gbé lọ lọ́fẹ̀ẹ́ nínú 2.9 rẹ ó tún máa jẹ́ ń jẹ àárọ̀ oúnjẹ alẹ́ lọ́fẹ̀ẹ́ 2.9 ni umura August ẹ tẹ̀lé wa lọ ìwọ tó bá fẹ́ lọ umura August ẹ pe nọ́mbà mi sórí 080 36 33 33 13 ìwọ tó bá fẹ́ ṣe umura wa is very very genuine and authentic umura August wa ó dẹ̀ cheap 2,900,000 2,900,000 2,900,000 080 36 33 33 13 ìwọ tó bá fẹ́ bá wa lọ umura August wà á enjoy life ẹ̀ hòtẹ́ẹ̀lì tó dẹ̀ súnmọ́ aram lágbà fún hòtẹ́ẹ̀lì tó súnmọ́ aram tó súnmọ́ kaaba hòtẹ́ẹ̀lì yẹn lágbà fún yín bẹ́ẹ̀ ni oúnjẹ gidi kì í sóúnjẹ tó níyó oúnjẹ tó yò tó tún lè jẹ tán lọ́ọ́ máa jẹ láàárọ̀ àti alẹ́ kì í ṣe rọ ìwọ tẹ̀lé wa lọ kó tó bá dé tí ó bá rí bẹ́ẹ̀ wá sọ kó ṣe fídíò kó sọ pé irọ́ làáfà ń pa kó sọ pé irọ́ làáfà ń pa ọ̀dẹ̀ ní sanwó fún wa kówó rẹ̀ wọlé umura August is 2.9 naira 2.9 million naira ni 2.9 million naira so kódà tẹ́ wá tún dé airport kẹ́ tó wọnú bàálù á tún fún yín lóúnjẹ tẹ́ jẹ kẹ́ tó wọnú bàálù ẹ tún jẹun kẹ́ tó wọnú bàálù kẹ́ tó wọnú bàálù láàfin ní aṣọ ìram yẹn àìgbà aṣọ ìram yẹn kẹ́ tó wọnú bàálù ẹ dẹ̀ jẹun so lẹ́yìn ẹ̀ àṣẹ òṣò ò ní di owó kankan tó tún san mọ́ tó wá ti san 2.9 ò ní di má mú kankan lọ́wọ́ ò ní di kó mú kankan lọ́wọ́ táàbì lọ táàbì wọ̀ tó bá fẹ́ gbé wẹ́wẹ́ lọ́wọ́ ìwọ tó bá fẹ́ràn wẹ́wẹ́ ìyẹn ọ̀kan wa títí wa ìtọ́kàn wa ni pé ká fún ọ lóúnjẹ àárọ̀ ká fún ọ lóúnjẹ alẹ́ gbogbo ibi tẹ́lẹ̀ máa sì yára lọ àwa láàmú gbé lọ lọ́fẹ̀ẹ́ ẹ̀ nídìí kẹ́ tó máa sanwó ń bẹ̀ mọ́ so ẹ tẹ̀lé wa lọ umura August ẹ tẹ̀lé wa lọ kẹ́ ẹ pé nọ́mbà mi sórí 080 36 33 33 13 asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.